Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo àwa tá à ń jẹ́yàn ní gbogbo àgbáńlá ayé pátápátá. Gbogbo àwa tá à ń jẹ́ ẹ̀dá ènìyàn, mo kí gbogbo wa. Mo kí wa ní ìlọ́kùnrin, mo kí wa ní ìlóbìnrin. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin wòlíì ayé, ẹ̀yin àfáà, ẹ̀yin oníṣègùn, ẹ̀yin adáhunṣe. Gbogbo ọ̀jọ̀gbọ́n ayé pátá, gbogbo yín mo kí o, ẹ kú kàlẹ̀. Àwọn Yorùbá ní ọgbọ́n ohun tó sọnù ni. A máa wá ọgbọ́n kiri ni bí ọba ti wá rí ìyàmú tẹ̀rẹ̀. Kí ni mo wí? Ìyàmú tẹ̀rẹ̀. Mo ti sọ pé a máa dá wa lẹ́kọ̀ọ́ nípa oríṣiríṣi ọ̀nà tí àfi máa rí ìdáǹdè lọ́wọ́ àìsàn ara, ìrìn àjò ayé ẹni, tàbí lọ́wọ́ àti máa dánilẹ́kọ̀ọ́ tá a fi ní kó sínú ogun àfarakó, àfọwọ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. Ẹ wá rí tí mo mú wá lónìí. Mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ nípa ṣé mọ̀ pé wọ́n tá à ń pè ní ojú rere. Ojú rere yìí sì o láti bá pàdé o. Àánú náà sì yìí sì láti bá pàdé. Gbogbo àdúrà tẹ́dà ó máa tọrọ láyé. Àánú Ọlọ́run ni ẹ máa tọrọ. Ẹni tí àánú Ọlọ́run bá bẹ lára rẹ̀, ààbò wà fún, ọ̀wọ̀ wà fún. Gbogbo nǹkan rẹ̀ ó máa lọ ní gbẹdẹmukẹ ni, ara ò ní, ara ó máa dẹ̀ ẹ́ ni. Tí àánú Ọlọ́run bá ń bẹ lára èèyàn, tí a bá wà ní ugbó, ayé ọ̀sọ́ ọ̀dọ̀ba. Bọ́ wà lórí òkè, wọ́n sọ bẹ̀ di bùgbé. Àánú Ọlọ́run kò ṣeé bá pín o. Ẹ bá mi wá ṣúgà. Àìkéré á má lè kọ. Síwájú ká tó máa yànnàná ọ̀rọ̀ lọ. Tàlẹ́ni tí ń sọ̀rọ̀, èmi ọmọ yín tẹ mọ̀ náà ni. Lúkúmọ̀nà ọmọ àyádáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfètèmétè, ẹ jẹ́ àṣẹnu kẹ́m, ẹ yá mi létí tuntun ẹ fi tò sílẹ̀. Àwa kì í bá àyàn jà. Àwa kì í sì fojú kéré àwọn àgbàlagbà. Torí pé tọ́ bá lọ fowó ju àgbàlagbà lọ, àgbàlagbà ó sì fi làákàyè jù ọ́ lọ. Torí pé àwọn àgbàlagbà ní ẹni ó bá juni lọ, ó lè juni nù. Ẹ gbọ́, àlẹ́ ni ó bá juni lọ sẹ́, ó lè juni nù. Táàfin máa bá àánú Ọlọ́run pàdé. Ẹlòmíì bẹ nǹkan le koko fún, í máa ń nira fún láti rí ṣe. Ẹlòmíì dá ọjà kalẹ̀, mílíọ̀nù ló fi gbé kalẹ̀, kò rẹ́ni bá rà á. Ẹlòmíì tó rẹ́ni bá rà á, kò lákòjọ lórí ẹ̀.
ẹlòmíì tó bá ti fẹ́ kó jọ bẹ́ẹ̀ ní túká ẹlòmíì wà láwùjọ àwọn tó yẹ kó ṣe é lóore wọ́n ń gbé oore rẹ̀ fò ó ni kò yẹ kó rí bẹ́ẹ̀ níbi tí ṣúgà bá dúró sí ibẹ̀ ni ìràwọ̀ tọ̀ ọ́ àṣírí ni àṣẹ Ọlọ́run sì ni ẹ wá nǹkan fìdílé ẹ̀jẹ̀ adára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ǹjẹ́ gbọ́ kò ní pọ̀ kọ̀ọ̀nà lówó ìṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí kọ̀ọ̀nà yín lówó pínpín. Ṣẹ́rí ẹ lọ gẹ̀ẹ́tì ṣúgà oníkorongbò yìí táwọn eléyìnbó ń pè ní cube sugar iyekíye ẹ gbìyànjú kẹrí pé ẹ gbé kabì kan bóyá bí abẹ́ bẹ́ẹ̀dì bóyá bì kan ẹ jẹ́ kéèrà ó ti pé bò ẹ ta oyin ṣe o ẹ ta oyin sórí ẹ o ẹ jẹ́ kéèrà ó ti pé bò. lọ́fíńdà yìí kéyìí tó bá wù ọ́ tọ́jú rẹ̀ a máa lo ọ̀nàlà a máa lo bíntù a lo sosorébíà a lo àlùbáríkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyọ́ bá wù ọ́ ni kó o lò tó láìkì òórùn rẹ̀ ẹ gbádùn mi. ẹ wàá bá ń tọ́jú ewé mẹ́ta ewé àbámọ́dá ẹ gbọ́n tí ń wí ewé àbámọ́dá ewé òwú akẹsẹ ọ̀mùnú ewé òwú akẹsẹ ẹ tọ́jú ẹ àtẹwé ewúro ọ̀mùnú rẹ̀ ọ̀tán. Kìí ṣe pé ká ẹja kàntìkàntì o kìí ṣe pé ká ẹja kọ́pọ̀ tí mo wí o níwọ̀n ọba àájá ni kìí ṣe pé ẹ lọ́ọ́ rà o níjọ́ tẹ́ ẹ bá ti já ìjọ́ náà lẹ́sẹ̀ o iṣẹ́ òòjọ́ ni ẹ lọ ewé yìí ó kúnná ẹ ṣe kí ni mo pè é ẹ lọ yóò kúnná. Ṣé rí ṣúgà tí ìrápébò yìí ẹ wá dà sí ẹ dà ṣúgà yẹn àtọyìn ẹ dà gbogbo ẹ sí orí ẹ wá gùn pọ̀ tí gbogbo ó ṣe lọ́múlọ́mú ẹ gbìyànjú kẹ́ fi ọṣẹ white kẹ́ fi kó. Ọlọ́run ọba o ẹ̀ṣẹ̀ dìgbà tó bá gérí òkòkò tó ráàánú gbà o. Kọ̀sìtẹ̀ ìgbà tó bá rárá ẹ ní dààmú kó tó rí àánú gbà o ẹlòmíì ò torí pé ó fẹ́ ṣáájò Ọlọ́run lọ́mọ iye ọkọ̀ tí ó wọ̀ tó bá tiẹ̀ jájò tó tiẹ̀ dá bí ìtúsílẹ̀ bí iṣẹ́ àrùn ó tiẹ̀ dá àwọn ológun owó kan ò sí lẹ́yìn kò tẹpá mọ́ṣẹ́ rẹ̀ kọ́ ọbẹ̀ lọ́rùn tó kọ́ lọ́rùn ọba ọbọmi àlùbáríkà sí. Kílẹ̀ wàá fi so iṣẹ́ yìí pọ̀ tí ó fi jó òótọ́. Ẹ wàá bá mi ka Psalm 51 sí lẹ́ẹ̀mẹ́ta. Ṣùgbọ́n kẹ́ tó lè kà á sí o ojú dígín òun lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ yìí sí kí là ń pè ní dígín glass. Ẹni tí ó bá rí dígín kó lo àwo funfun tí ò lè mọ́ tí wọ́n bá ní tí ò lè mọ́ ni pé tí ò sí design kankan lára ẹ̀ kó sínú ẹ̀. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ nídàá kọ́ńkọ́
lórí ìrìn àjò ni àbí lórí àwọn àjò tá a ti fi kalẹ̀ pé ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa ṣe yìí à ń rìn lọ́wọ́ díẹ̀ tí ẹ lẹ́fẹ́ gbé fún mọ́tò ẹ̀yìn rẹ̀ sanwó rẹ̀. ẹ gbọ́ ẹ fẹ́ wọnú WhatsApp group wa ni ọ̀nà méjì ló pín sí public mbẹ́lẹ̀ ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti máa béèrè private ń bẹ ẹ fẹ́ máa béèrè aláyé ni àbáwọn ṣẹta ti filẹ̀ àgbọ́yé rè òye yín ẹ fẹ́ máa béèrè adẹ́tí ẹ̀ tó fẹ́ ká ṣàlàyé sẹ́mi ìta àti ìfilẹ̀ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kó jẹ́ iṣẹ́ tó ṣe é gbọ́ ẹ má béèrè iṣẹ́kíṣẹ́ àní dayín lóhùn lórí ẹ̀ 5,000 lẹ́ẹ̀fìjọ́ yìí ẹ sì máa san 5,000 lóṣù bí yẹn ṣe lọ́nu. Lókùmọ̀ràn ọmọ àyàn dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà èmi ní ń bá yín wí ṣẹ́rí tẹ́ bá ti wá ka mẹ́ta yẹn kó tó di pé ẹ máa kà á ẹ tan ìmọ́lẹ̀ funfun sí inú ọṣẹ yẹn ẹ ti tàn sí ẹ wá ka Àìsáyà 60 láti verse 1 títí dé parí rẹ̀ ẹ gbọ́ ohun tí mo wí Àìsáyà 60 verse 1 títí dé ìparí Àìsáyà 60 yẹn. Àní nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group sẹ́ +23480 3298 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 3298 èyí máa kọ́ wí ẹ̀mú ọdọ̀ tẹ́ bá ti pè é tí ọ̀lọ́ sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹ jẹ́ kí n fún yín lórílẹ̀‐èdè ti Benin náà ìbá ni máa fún yín láwọn ti kọ́ńtírì míì náà ṣùgbọ́n méjì ni mo máa ń yọ̀ǹda kalẹ̀ ti Nàìjíríà ti Benin ìbá tó fún yín ní ti kọ́ńtírì míì náà ṣùgbọ́n ká má máa gbé síra wọn torí ẹ̀ la fi méjì sílẹ̀ nísìn. Torílẹ̀‐èdè Benin yìí +229 5465 1928 ẹ gbọ́ +229 5465 1928 ẹ̀mú ọdọ̀. Tẹ́ bá ti kà á sí tán ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn ẹ má pa o ẹ jẹ́ kó máa jó lọ tó bá ti jógbá bí 30 ìṣẹ́jú àbí bí ìṣẹ́jú 10 ẹsẹ̀ wá pa ìmọ́lẹ̀ yìí ẹ wá yọ ìmọ́lẹ̀ yìí ẹ rọra yọ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ṣe ti yọ yẹn ẹ bu ọṣẹ yẹn kẹ́ lọ́ọ́ fi wẹ̀ omi tútù là á fi wẹ̀ Ọlọ́run ọba o tí a bá lo ọṣẹ yìí yóò rí àánú gbà ẹ lọ dán wò tí a bá ṣe kí ni mo pè fún yín tí a bá ń lò yóò rí àánú gbà bí wọn bá rí náà rí ọ wọn ò rí ọ àwọn wo ni wọn wà rí ọ àwọn aláàánú rẹ Elédùmarè yóò gbé ọ pàdé aláàánú rẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa ka sáàmù yìí sí ẹ sì máa ka Àìsáyà tí mo wí lẹ́ẹ̀kan yẹn ẹ máa kà á sí ẹ wò mí ẹ ń béèrè pé ṣé tẹ́ bá máa kà á ṣe tuntun kándù tó bá jẹ́ pé kándù tẹ́ lòkù yẹn ẹ tí ì tàn sínú ilé ẹ lè tún lo kándù mi ṣùgbọ́n kándù tẹ́ bá lọ gbọ́dọ̀ jẹ funfun orúkọ mi ni Lukman ọmọ Àyándàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ó dá ọṣẹ yìí tẹ́ ẹ bá ṣe ó tí ẹ bá ṣe bí ọmọ tuntun tẹ́ ẹ bá fi wẹ̀ ẹ́ Ọlọ́run òkìkí ọmọ yìí ọkàn yẹ̀yẹ̀ wá kò ní yẹ lẹ́ tí ẹ bá ní ìnáwó tó fẹ́ ṣe àbí ọmọ fẹ́ ṣe freedom ẹni kọ́ wẹ̀ níjọ́ freedom ọmọ yìí graduation rẹ̀ wọn ò ní gbàgbé ẹ̀ láéláé yóò sì lápárí láyé ẹ dán o bẹ́ẹ̀ lẹ́bàá ire o eléyìí ìsọsẹ pé ọ máa lọ wẹ̀ lórí sàárè àbí pọ̀ ọ máa lọ wẹ̀ níbi tí òun lò kan ọ̀sẹ̀ mímọ́ lélẹ́yìí ẹ dán o ẹ sì mọ̀ pé rere ń tolúwa yóò bá wa lára mu kò ní gbòdì lára wa o ire kàbìtì ní gbogbo wa o. Lọ́jọ́ mo yàn fún orí mi o. Lọ́jọ́ afúnlẹ̀yàn lájúlé ọ̀run. Èmi pẹ̀lú ẹlẹ́dàá mi mọ́ mi ò rí o. Orí ẹni làwúre orí o.
orí òun agbáláwo rẹ̀ kò ní. Mo jí lóòwúrọ̀ mo mọ̀ bá rí mi mú o. Ó bí dàbọ̀ béèrè kò ní òwúrọ̀ Oh,